الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن تقوى الله خير زاد قال الله تعالى وتزودوا فإن خير زاد التقوى قال الله تعالى أيضا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصيرا قال الله تعالى أيضا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خير وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم وقال تعالى أيضا من عمل صالحا فلنفسه ومن عمل صالحا فلنفسه وقال تعالى أيضا فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال تعالى أيضا يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون قال النبي صلى الله عليه وسلم القيس من دان نفسه وعملا لما بعد الموت والعاجز من تبع نفسه هواه وتمنى على الله فلنحاسب أنفسنا قبل أن نحاسبوا قال عمر بن الخطاب حاسبوا أنفسكم قبل أن تحاسبوا وذونوها قبل أن توذنوا عباد الله إذا وقفت بين يديه الله يوم القيامة بماذا استجب ماذا قدمت ماذا استجب إذا سألك ماذا قدمت من عمل ماذا قدمت من طاعته ماذا قدمت من إخلاص العمل إن الله غني عنا وعن أعمالنا ولكن شرفنا بطاعته وفتح لنا باب القرب منه ماذا تقدم إلى الله عباد الله قد تكون كلمة طيبة أو صدقة قليلة أو كف العذى عن الناس عملا عظيما عند الله إذا صحبه بالإخلاص وقد يكون العمل الكبير لا وزن له إذا كان خال من النية الصالحة adúpẹ́ fún Ọlọ́run Ọba ìkẹ́ Ọlọ́run àti gẹ́ Ọlọ́run Ọba láà ọmọ bójíṣẹ́ wa Ànábì sallallahu alaihi wasallam èyí tó jẹ́ pé Ọlọ́run Ọba rán sí gbogbo ayé ìkẹ́ Ọlọ́run Ọba náà kó mọ́ dúró lé Ànábì sallallahu alaihi wasallam nìkan kó mọ́ bá wọn ará ilé Ànábì sallallahu alaihi wasallam kó mọ́ bá wọn sàhábà rẹ̀ àwọn tó jẹ́ pé wọ́n wà pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam níjọ́ ìnira ni níjọ́ tó dẹ̀ ni tó jẹ́ pé Ọlọ́run bá ń ròyìn wọn dáadáa ní Kùránì Ọlọ́run Ọba ó sọ dáadáa nípa àwọn tó jẹ́ kó sọ fún wọn pé radiyallahu anhum wa radu anhu
ọlọ́run bá ti lóhun ti yọ́nú sáwọn sàhábà àwọn sàhábà náà sì yọ́nú sí tọ́lọ́run bá náà ṣe fún wọn kíkẹ́ náà kó mọ́ dúró lórí àwọn sàhábà nìkan ó máa bá gbogbo àwọn tí bá ń tẹ̀lé ojú ọ̀nà Ànábì sallallahu alaihi wasallam títí tí ó fi dijọ́ gbẹ̀ndal qiyama abẹ́lọ́wọ̀n bá láà kó kàwá kúnnú àwọn ẹni bẹ́ẹ̀ nínú ẹ̀yìn ọmọ ìyá mi nínú Islam nínú táàmù gbé ẹ̀wò nínú khutbah wa tòní òun náà ní pé kí ni ọmọ ènìyàn ti síwájú ọlọ́wọ̀n bá láà ní ibiṣẹ́ kí ni ọmọ ènìyàn gbáyé ṣe kóhun náà wòye sí tóhun náà ṣe ìjẹ́ tóhun ṣe yìí ìjọ gbọ́dọ̀ ọlọ́wọ̀n bá láà mú ìjẹ́ gbọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam kí ló fà á tó fi jẹ́ pé ọmọ ènìyàn ó máa rò wípé gbogbo àwọn iṣẹ́ báyìí àbí kóhun máa wòye sí àbí kóhun máa pé àwọn padà àbí kóhun máa ṣe àwọn kóhun máa gbìyànjú láti máa wo sí ẹ̀hún wò títí tí ó fi jẹ́ pé kí ni o títí tí ó fi jẹ́ pé ikú òde Ọlọ́run bá ní kì í sọ fún wa nínú Quran ó ní tazawwadu ẹ máa pèsè kalẹ̀ o torí pé fa inna khayra zadi taqwa nínú téyàn máa pèsè kalẹ̀ tó lóore jù fọ́mẹ̀dé ènìyàn òun náà ní páyà Ọlọ́run bá láà bóòlá sí wọ́n páyà Ọlọ́run bá láwùjọ tá wà yìí ṣé ẹ̀jẹ́ à ń páyà Ọlọ́run bá bó ṣe yẹ ká sí páyà Ọlọ́run bá bí àbá àkọ́ọ̀ṣe tó wà iná ló fà tó jẹ́ pé ọmọ ènìyàn yóò máa wò pé kí lóhun ti sínú iṣẹ́ bóòní mú ohun bóòní zaka ohun bóòláwẹ̀ ohun bóòláwọn iṣẹ́ dáadáa táàtì bóòní bí ṣe bóòní ṣe ìjẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run bá láà àbí kò ní jẹ́ tẹ́wọ́gbà gbogbo eléyìí ló yẹ kọ́ ọmọ ènìyàn máa ròyé sí gbogbo eléyìí ló yẹ kọ́ ọmọ ènìyàn máa rò ìjẹ́ tí bá kú lónìí bóò ní sí rò mi lọ́dọ̀ Ọlọ́run bá láà bóò ní ó ṣe rí náà Ọlọ́run bá láà rí sọ fún wa wípé yá ayyuhal ladhina amanu ìyẹn tó nígbàgbọ́ nú Ọlọ́run bá láà wal tanzur nafsun ma qaddamat lighad ìwọ́n náà wòye sí tẹ́mì rẹ̀ ṣe palẹ̀ fún kí ni ò fọ́lá rẹ̀ wòye sí tẹ́mì rẹ̀ ṣe kalẹ̀ fún tẹ́mì rẹ̀ ṣe kalẹ̀ fọ́lá rẹ̀ kọ́bẹ̀ ènìyàn náà mọ́ ọ̀rọ̀ fún ara rẹ̀ ǹjẹ́ dáadáa ní pèsè kalẹ̀ fọ́lá mi bí àbídàkejì rẹ̀ ní pèsè fọ́lá ọba láàbí wattaqullaha Ọlọ́run bá ní ẹpẹ́ yọ̀wọ́ Ọlọ́run bá innallaha khabirun bima ta'malun Ọlọ́run bó fún yín ní gbogbo tẹ́ ṣe ríṣẹ́ o ẹ̀mẹ́ òwe Ọlọ́run bá gbàgbé o gbàgbé o gbogbo tẹ́ ṣe Ọlọ́run bó fún wa ní òyìn gbogbo iṣẹ́ tá ṣe Ọlọ́run bá tún sọ ń bò mí Ọlọ́run bá ní wa ma tuqaddimu li anfusikum min khairin gbogbo tọ́mọ ènìyàn rò pé òun ti sàrẹ̀ síwájú ní ti dáadáa òun ti sọ́dọ̀ Ọlọ́run bá lékè ní ti dáadáa tajiduhu indallah Ọlọ́run bá ní gbogbo ẹ̀rẹ́ lórí tọwọ́ Ọlọ́run bá ìsàlábòsì Ọlọ́run bá ìṣe kí ni o kìí sàlábòsì kìí sì jẹ́ ẹgbẹ́ gbogbo ẹ̀rẹ́ yóò ní wájú Ọlọ́run bá láà kìí sàlábòsì Ọlọ́run bá láà ní òun fi àbòsí òun ṣe léwọ̀ fẹ́mi ara òun láti jẹ́ kó tí ká fi mẹ́rí pé àbòsí Ọlọ́run bá láàrẹ gbàgbé onísàbòsí Ọlọ́run ni waja'alna bainakum inni haramtu zulman ala nafsi mo sàbòsí léwọ̀ fún ara mi Ọlọ́run bá ní òun náà wá sàbòsí léwọ̀ láàrin ara yín Ànábì sallallahu alaihi wasallam ní Ọlọ́run bá láà olóhun sàbòsí léwọ̀ fún ara òun tún wá sí àbòsí léwọ̀ fún yín Ànábì sallallahu alaihi wasallam wá ní fala tadhallamu ẹgbùrọ̀ sàbòsí o ká tó wá lọ́wọ́ bó sàbòsí kọ́bẹ̀ ènìyàn náà mọ́ ẹ̀rọ ìtí ń gbáyé ṣe bóò ní irun rẹ bóò làwẹ̀ rẹ ìjọ kírun rẹ tó sì yẹ kó ṣe kí bí àwọn ìnàwà fíìmì ń kọ́ ọkọ̀ wẹ́gẹ́ bá ti kírun oníkálùkù bá ti ẹ̀lọ kí ló ń pèsè kalẹ̀ fọ́lọ́wọ́ bàlá níbi ìrun kí ló ń ṣe pèsè kalẹ̀ fọ́lọ́wọ́ bàlá níbi àwẹ̀ ẹlòmí tó bá ti gbàwẹ̀ Ramadan ní lótúdé yìí ẹlòmí tó bá ti gbàwẹ̀ Ramadan kọta ó ní tẹ́lẹ̀ ní ẹ kò nígbà mí máa nígbà tó sì jẹ́ pé Ànábì sallallahu alaihi wasallam ó ní tó wá sọ́nà àwọn policies táàmọ̀ fi tẹ́kẹ́kẹ́ táàmọ̀ fi ní dárájà wájú Ọlọ́run Allah Ànábì sallallahu alaihi wasallam ní ẹni tó bá gbàwẹ̀ Àrafà lápẹjúwe yukaffiru sanatayn ọdún méjì Ọlọ́run ó fi pẹ̀sẹ̀ rẹ̀ lẹ́yìn ìgbà Ọlọ́run ó fi pẹ̀sẹ̀ rẹ̀ tẹ́lẹ̀ yóò tún wá gbaládá ipò gbàwẹ̀ àwọn aṣíwádàn kan Ànábì sallallahu alaihi wasallam èyí ń kàrí pé Ọlọ́run bó fi pa ẹ̀ṣẹ̀ ọdún tó ti lò kọjá èyí ń kàrí pé yóò ti fi parẹ́ àwọn Monday Thursday kọ́ bó ló ṣe ń ṣe gbogbo àwọn kan báyìí láàmọ́ fi ṣe pé kí ni o èyàn mọ́ fi wò pé òun pps wájú Ọlọ́run bàlá àwọn 13 14 15 pé o ní bó ló ṣe ṣe sí gbogbo eléyìí lè yóò mọ́ fi wò pé gbogbo ẹni tí bá ń rọ orúkọ báyìí gbogbo ìgbà ìyẹn lè yóò mọ́ fi wò pé kí ni o
ìṣe alápáǹtètè ìrora rẹ̀ ipé kí ni o ìrora rẹ̀ ipé òun pàdé lọ́wọ́ ọba náà bóòní ló sí náwó sójú ọ̀nà náà ọba àlékè sí tọ́lọ́ọ̀bá láàrin yóò fi ìdùn sáàtì ní sáàtì àwọn tó bá lówó nú yín ọlọ́run bá nínú owó tó náà bí tẹ́bí fún yóò ẹ máa ná sójú ọ̀nà náà ọba àlékè ọlọ́run bá láàrin wà máa ń kú nínú ààrẹ ìrírí skul ìwọ ìwọ tó wá níbi ààrùn olówó púpọ̀ nínú tó lọ́ọ̀ kékeré lọ́wọ́ bá náà fún ẹ ọlọ́run bá ní kó tún mẹ́mbẹ̀ náà gbogbo eléyìí ẹ máa fi ń wò pé kí ni òun sálápá ń tètè òun ti kankan síwájú ọlọ́run bá lékè torí wà máa tún kọdímù ní àǹfúsìkò min khairin gbogbo tí wọ́n bá rò pé oore ni lọ́dọ̀ ọlọ́gbogbo oore ni gbogbo ẹ̀ ló bàrádá síwájú ọlọ́run bá náà torí o inna Allaha bima ta'maluna basir gbogbo ń tẹ́ ìṣẹ̀lẹ̀ ọlọ́run bá láàrin kò sí ìtẹ́ẹ̀rì kọ́mọ ènìyàn máa ṣe pé kí ni o kó mọ̀ pípí ara rẹ̀ kalẹ̀ kó máa ṣe pé kí ni o kó mọ̀ pípí ara rẹ̀ kalẹ̀ tó ìgbò wọ̀n pàtí kó dé tí mú wáyé ti dé orí tẹ́lì rẹ̀ wọ́n pa fáìlì dé ní náà ló fà tó jẹ́ ike mẹ́ta fẹ́kọ̀ọ́ kọ́mọ̀tí ìyá mẹ́tì rẹ̀ Nabi sallallahu alaihi wasallam sọ ẹni tó bá ti kú o alkiyama rẹ̀ ti dé rẹ̀ nìyẹn alkiyamatu sughra alkiyama kékeré òun ló ti dé nìyẹn torí kò sọ àpadà wáyé má bóòlù àṣẹ wá ní pípí ẹ̀ kalẹ̀ dìgbà tí pé kí ni o dìgbà tí a pípí ẹ̀ kalẹ̀ di ìjọ́ tí ó pé kí ni o ìta ní padà wáyé sí a mọ̀ pípí ẹ̀ pẹ̀lú kí ni o kí ni ẹ̀ sì mọ̀ pípí ẹ̀ iṣẹ́ olóore wa ma tuqaddimu li anfusikum min khairin tajiduhu 'inda Allah gbogbo tẹ́ bá sì síwájú tẹ́mì bá sì síwájú lọ́dọ̀ náà bá lékè òun náà rí lọ́dọ̀ náà bá lékè wà khairin ọlọ́wọ́ bá ní sọ pé wípé dáadáa ní o wà á ń lọ́wọ́ àjọ ó sì tún wá ní pé kí ni ẹ̀ṣẹ̀ tó ga ń pẹ fún wastaghfirullah ọlọ́wọ́ bá ní ọmọ wẹ́bí ọlọ́wọ́ bá aláforíjì o inna Allaha ghafurur rahim tó yí pé mi ọlọ́wọ́ bá lékè èmi ni mọ́ foríjì ní èmi sòun sí mọ́ ìkẹ́ni ẹlòmí ń bẹ tó jẹ́ ipé kí ni o sinẹ́lò ó fi pípí ẹ̀sọ́dọ̀ náà bá lókè gbogbo ayé rẹ̀ sì lẹ́rí mẹ́sẹ̀ tọ́lọ́wọ́ bá sì ní wà látẹ́kùn ọrùn zina ẹ̀rọ tó bẹ̀rẹ̀ zina o innahu kana fahishatan wa sa'a sabila torí ọ̀nà àánú ní zina ẹmọ́dẹ̀bẹ̀ o ọ̀nà àánú ní zina òun lọ ẹni rẹ̀ lóní pípí ẹ̀ka ẹ̀sọ́dọ̀ náà bá lókè tó fẹ́ dé bá anábì ti tó yẹ wà wípé la yazni zani hina yazni wa huwa mu'min ènìyàn ò ní tó ní zina nígbà tí ń ṣe zina rẹ̀ lọ́wọ́ ó jẹ́ mùmínì ìtẹ́lẹ̀ pípí ẹ̀ka lẹ̀ díẹ̀ ẹlòmí tí ń tẹ́lẹ̀ rẹ̀ pé ó lè lòun fi pípí ẹ̀ka lẹ̀ sọ́dọ̀ náà wà lékè ìmọ̀ ń tẹ́lẹ̀ káàkiri ní òun náà ń lọ́wọ́ náà wọ́n láàyè sí kù sáàrin mú hina yazni wa huwa mu'min ó lè ní òsì ní máa ń jalè lásìkò ìgbà tí ń jalè kó jẹ́ mùmínì kìí ṣe nǹkan tó já lólè ẹlòmí bẹ̀rẹ̀ pé ìsà ń jalè ní kò tí ẹ̀ká as-sariqu was-sariqatu faqta'u aydiyahuma ọlọ́run bá ní olè ọkùnrin àtóní obìnrin ẹsẹ́ kékeré yóò ẹgbẹ́ wọn lọ́wọ́ ní pẹ̀lú tẹ́sí rẹ̀ a jẹ́ nǹkan tó dá fọ́lọ́run bá láàrín kẹgbẹ́ lọ́wọ́ bí ẹjá mọ́ ìsàlápá ń tètè níbi àwọn ṣẹ́ dáadáa káàmọ̀ fìtí síwájú ọlọ́wọ́ bá níbi Ànábì sallallahu alaihi wasallam sọ wípé alkayyisu ẹ̀rẹ́ rí táà lè sọ wípé pé ẹni tó mọ̀ tí ń ṣe òun náà lẹ́yìn tó jẹ́ pé mẹ̀ẹ́dánà nafsahu ìrìn ní ara rẹ̀ ìwò pé ìwọ̀kọ́ rẹ̀ ní ara rẹ̀ ìṣe ìmọ̀ ìtẹ̀ ní ara rẹ̀ ìwò pé kí lóun ṣe tó dáa kí lóun ṣe tí ó dáa èyí tí ó ṣe tí ó dáa èyí tó ṣe tó dáa ní tún gbìyànjú sí láti kírísẹ̀ èyí tó ṣe tí ó dáa yí wọ́n náà bá láforí jí bẹ́ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam sọ pé wà á mìíràn ní mọ̀ bá rẹ̀ náà tí wọ́n ṣiṣẹ́ tọ́ tí ó ṣe pé kí ni ò tẹ́ padà sí nígbà tó bá kú tán Ànábì sallallahu alaihi wasallam ẹ̀rí wà láàájì ẹ̀wà rẹ̀ nípa ní pé ẹni yóò gbọ́n ara ẹ̀ tó kágara tó jẹ́ pé wo mú bọ ní o òun lé dédé wípé mọ̀nìtàbà nafsahu àwà ń jẹ́ kí ìfẹ́ inú ara rẹ̀ tí ṣe tọ́nù gbé kalẹ̀ tó ń ṣe tọ́nù ìfẹ́ dáadáa fún wa ìwọ́n jẹ́ kó kàlábà lérí òun ń jẹ́ kó ṣe pé kí ni ń jẹ́ kó gbáwájú lérí òun
ṣe ṣe ìtọ́ òun máa ṣe pé kí ni o òun máa gbìyànjú láti máa ṣe pé ṣe báyìí ṣe wúwà tí ó dá ṣe báyìí ìwọ̀n ń jẹ́ kí kí ní ìyà tó sáájú ẹ̀mí òun nípa ẹ̀mí òun ìwọ̀n jẹ́ pé pé kí ni o ẹ̀mí òun gbogbo àwọn wàkíwà òun máa tẹ̀lé watamanna ala Allahi al-aman watamanna ala Allahi al-aman ìwọ̀n ṣe pé kí ni o ìwọ̀n ń tàmà gbogbo àwọn àwà gbogbo àwọn ọ̀fẹ́ ẹnu yẹ òun ní wọ́n fi ṣe pé kí ni o ìwọ̀n fi ń tẹ́lọ̀ pé ìwọ̀n tòkó tì ìwò pé ẹjá mọ̀ kọ̀ntínú ọlọ́run forí jì wá ẹjá mọ̀ kọ̀ntínú ikú etí ìyá àfikámọ̀ sí pé kí ni o àfikámọ̀ sálápá ń tètè lọ síbi tó ṣe pé kí ni o lọ síbi tó ṣe pé ọlọ́run Allah kó ṣe pé kí ni o tó pa aláṣẹ láti máa ṣe gbogbo àwọn kéè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  mẹ́jọ mọ̀ fojú tí gbogbo àwọn nǹkan yẹn náà ní ti ńlá kullu ma'rufin sadaqa òun la Nabi sallallahu alaihi wasallam sọ gbogbo tẹ́yẹ̀ bá wò pé dáadáa ní orí ni Nabi sallallahu alaihi wasallam sọ pé la tahqiranna min al-ma'rufi shay'an ẹ má fojú kéré dáadáa o ẹ má fojú kéré dáadáa o walau an talqa akhaka biwajhin talaq kódà tó bá pàdé ọmọ ìyá rẹ̀ lẹ́yìn tó rẹ̀ ìsì tó dúró sí ni dáadáa lòun náà dáadáa ìdéyàmọ́ ṣe pé kí ni o ìdéyàmọ́ pípí ẹ̀dí ilé ìlà àwọn sàábé gbọ́yé làwọn fi ń pípí ẹ̀kalẹ̀ ní nígbà tí kó fi dé àwọn sàábà táwọn bá ti gbọ́ nǹkan tó níwájú àmì sallallahu alaihi wasallam àwọn ìṣe pé kí ni o àwọn ti tètè láti máa ṣe ni iná lọ́pàá tó jẹ́ pé ẹ̀mí wọn àwọn pé wọn náà ọba ọjà àlàdì torí pé kí ni o torí pé tí ó padà máa sẹ́yìn tí ó padà gbẹ̀yà wọn òun náà níbi tí wọ́n lọ ni lápèjúwe bàbá wa Anas bin Nadir radiyallahu anhu kò bá wọn jágbó ẹ̀bàdàn ní wọ́n sọ wípé lógún wúdì wà Nabi sallallahu alaihi wasallam orin tí ń ṣe bẹ́ wọ́n wá ń jágbó wúdì àwọn èèyàn pẹ̀pẹ́ ogun wúdì ogun lọ ipò báyìí àwọn èèyàn ti ń sákó lójú ogun àjẹ́mẹ́ ní nílò kankan yìí ó bá sáré ibá ń lọ ó bá bọ́ sínú ojú ogun ìsá ìjagun lọ tẹ́fi wá ṣe kékeré o tẹ́fi wá pa ọ̀rá wa Anas bin Nadir ó pa sójú ogun àbúrò wọn sọ wípé àwọn òdáwọn ọmọ ilá rígbà náà ní àwọn ọmọ kààlà wọn fi mọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ àwọn rẹ̀ wọ́n nítorí rẹ̀ lọ́wọ́ bá fi sọ ayá innal mu'minuna rijalun sadaqu ma ahadullaha alayhi faminhum man qada nahbahu wa minhum man yantadir wa ma baddaluhu tabdila ìbẹ̀rù àwọn èèyàn tó yẹ kí wọ́n ti gbágbé ó pẹ̀lú ọlọ́wọ́ bá lékè wípé kí ni o wípé lẹ́yìn Islam rí láwọn kù sí wípé kí ni o lẹ́yìn pé ọgbọ́nàwọ̀ náà bà láà òun náà ní sẹ́pẹ́ kí ni òun náà ní ẹ̀mẹ́gẹ́ òun làwọn bọ́ àwọn ènìyàn ẹni gbájẹ̀ ohun gbọ́nà náà bà lókè àwọn bí ìbẹ̀rù wọn tó ẹgbẹ́ wọ́n ti gbájẹ̀ ohun tó ẹgbẹ́ wọ́n kí ni o wọ́n kú sí rí ọ̀nà ní ojú ọ̀nà yẹn ìsì ìbẹ̀rù wọn tó ẹgbẹ́ àwọn náà tí wọ́n gẹ̀ tí pé láwọn kú sí ojú ọ̀nà yẹn náà bàbá wa Abubakar jamọ́ náà kọ́ arọ ni wọ́n àwọn náà wọ́n láwọn fẹ́ lójú ogun ọlọ́run bá ní sọ pé lẹ́sà àmà harajù wà lálà àrọ́jì harajù wà lálàrí harajù àwọn arọ kò sí láì fi mú wọn tó bá lójú ogun àwọn tó fọ́jú kò sí láì fi mú wọn tó bá lójú ogun àwọn aláàrẹ̀ kò sí láì fi mú wọn tó bá lójú ogun lẹ́sà láwọn fẹ́ lójú ogun náà ni ọmọ wọn tún lọ fẹjọ́ wọn sọ Ànábì sallallahu alaihi wasallam pé ọmọ bá yá ṣe ìfẹ́ jẹ́ kémi náà wà jù náà ni báwọn sàábé sí mọ́ sí àwọn tí mọ́ ń pípí ẹ̀ka lẹ̀ pípí àlìjẹ́nnà òun nílé àwọn ilé ayé ìyàkọ̀ wà bẹ́ẹ̀ ni bàbá wọn ń fọ́lá fún àrí ààrùn náà tún kọ́ àwọn tí lè ṣèyàwó kèèpẹ́ wọ́n súnmọ́ ìyàwó tẹ́wọ́ kọ̀ọ̀kan àrí àlàjì àdìdì ogun dá wọ́n ṣe tó kéde báyìí àwọn bá wọn lójú ogun ni wọ́n lójú ogun báyìí wọ́n pa wọ́n sójú ogun ni àwọn màláíkà wọ́n wẹ̀ wọ́n inú sàárè ẹfù wà lọ báyàwó ní àbáyé báyìí ẹwù bá wọn ṣe ìfẹ̀ ní ara wọn lẹ̀ nítorí tọ́lọ́wọ́ bá lékè ẹwà dúró orí ńláńláńláńláńláńláńlá táwọn tí sọ́dọ̀ lọ́wọ́ bá lékè ẹwà dúró wàhálà kí làwọn á tí ṣe gbogbo àwọn kéékèèké ìrún lásán ó dùn ògùn fẹ́lú mí àwọn àwọn òfin kí lọ wá ṣe láyé tọ́lọ́wọ́ bá lékè ṣe pé òun ò dáhùn ènìyàn àtàrìjẹ̀nú lásán àyàfi kẹ́wọ̀n ṣe ní ọlọ́wọ́ bá lékè bóòlù àwọn nàwàfíìl wa nígbà tẹ́lẹ̀ ní òjò àti sọ̀rọ̀ ìyàbó ní oṣù sí nàwàfíìl àwọn àwẹ̀ náà kọ́ ẹgbẹ́ ní òtí ìsàn ọ̀rọ̀gbọ́n tó jẹ ọ̀rọ̀gbọ́n ní láàrín tún kalẹ̀kún rẹ̀ yìí
ṣé ìwọ náà bẹ̀rẹ̀ bí ààrẹ wò mẹ́rin bí ààrẹ wò ǹjẹ́ wọn náà ń pa ìwọ náà kí ìwọ náà wò pé ìwọ náà ti kẹ̀kẹ́ síwájú ọlọ́wọ́ bá ní kìí kan náà wọ́n sójú ọlọ́wọ́ bá ní kìí lásán yóò mọ̀ ọdún lórí lójú gbogbo ọ̀tá ànábì sì gbé yẹwà ẹgbẹ́ wọ́n wò ìgbẹ́gẹ́ wọn náà sójú ọlọ́wọ́ bá ní kìí yóò jẹ́ kó wọ́n yí tán kò ní tán ọlọ́wọ́ wọ́n túnmọ̀ sí pé kí ni yóò túnmọ̀ bùkún yí ni ànábì sallallahu alaihi wasallam sọ pé ẹgbẹ́yà náà ìtẹ́kùn náà wà lọ́wọ́ bí ṣíkì ń tọ́bọ̀ ẹgbẹ́yà náà pẹ̀lú pé kíni o kẹfì ìdájú làbílù kẹfì sẹ́sẹ́lọ́pọ̀ tẹ́ẹ̀bá wá ní fẹ́bíkẹ́lùmẹ́tù tó jìbà ọ̀rọ̀ dáadáa ẹbọ́ sọ́jà nílẹ̀rù sọ́dákọ́ lòun náà tẹ́bá rí nǹkan tó lè gúnyàn ẹmú kúrò lójú ọ̀nà àkọ́kọ́ ń gbọ́mọ ènìyàn ó wò yẹ sí òun náà ní ọba yẹn tọ́lọ́wọ́ bá ṣe lọ́rọ̀ ẹ̀yàn fún tọwọ́lọ́wọ́ bá lè kèrè sọ pé mọ̀nà àádá ní wà ní yáó lọ́pọ̀dá ọlọ́tún bil haqq ẹni tí bá ń gbógun tàwọn èèyàn wọn ọlọ́wọ́ bá lékè ogun dé o ọlọ́wọ́ bá lékè ní ogun ti yá láàrin ẹ̀mí àti ẹ̀ ta ní ó gbọ́nà jagun tí ó wí nìbí kò sí ọ ọmọ ènìyàn ò sí ní yọ̀pọ̀ nípò ìgbẹ́ni sẹlọ́wọ́ yọ̀ fọ́lọ́ fún ọmọ ènìyàn òun yóò máa fi súnmọ́ ìyọ̀ ọlọ́wọ́ bá lékè ọlọ́wọ́ bò tí wá dákẹ́ ó tún wá sọ pé ọmọ èèyàn tí nípò yóò tún máa ṣe kékeré o àwọn ẹ̀wà fíìlì yóò tún máa súnmọ́ yóò máa fi súnmọ́ ìlú ọlọ́wọ́ bá rékè ọlọ́wọ́ bá yìí bá tí wọ́n ṣe ọ̀rẹ́ yẹ ó ti mójútó àwọn ẹ̀wà fíìlì tí wọ́n ṣe tí wọ́n mójútó ọlọ́wọ́ bá ní èyí ó di ojú ìrìnà rẹ̀ ìdí ojú ìrìnà rẹ̀ títí rí náà ìyí ò jẹ́ rí pẹ́kìrì o ìmọ̀ sọ ojú ìrìnà rẹ̀ tí ò ní mọ̀ fi rí rẹ̀ tó mọ̀ fi ní rídùkúrì ìsọ etí ìgbọ́rọ̀ rẹ̀ tí ò ní mọ̀ fi púpọ̀ púpọ̀ inna awliya Allahu la khawfun alayhim wa la hum yahzanun ala ọlọ́wọ́ bá ní ẹ̀tẹ́ tí kẹlẹ̀ gẹ́gẹ́ gbọ́ àwọn àjò wọn náà bá lékè kò sí bẹ̀rù fún wọn nínú tán bọ̀ wá bẹ́ mi ọlọ́wọ́ bá lékè kò sì sí bàrújẹ́ fún wọn nínú tán fi kalẹ̀ fún níbi tán fi kalẹ̀ sí ayé àwọn ọlọ́wọ́ wọ́n sálàyé àwọn wà nínú ohun alladhina amanu wa kanu yattaqun àwọn tó nígbàgbọ́dọ̀ wọn ọlọ́wọ́ bá lékè tí wọ́n bẹ̀rù rẹ̀ ní gbangba ni wọ́n bẹ̀rù rẹ̀ ní kọ̀kọ̀ àwọn tí ń pẹ́yàn náà ọba àlékè ẹgbẹ́ pé ó burú jáì láwùjọ tá a wà yìí ẹlòmí ìmọ̀lẹ́ ẹgbẹ́ kèékí mú dédé àkídà kò sákídà fún ògbólọ́wọ́ bá gbọ́ tó bẹ́ẹ̀ kó bá gbọ́lọ́wọ́ bá gbọ́ ni kò ní máa wé báwọn ẹnìkan bẹ ń bì kan tó ẹgbẹ́ wọn lè sí dáadáa fún bí yàtọ̀ sọ́nà ọba àlékè kò ní máa wé báwọn kan bẹ ń bì kan tó lè sàbùkù fún bí yàtọ̀ sọ́nà ọba àlékè òun lámọ̀ á pé ní wòlíì tí è kí mọ́ alladhina amanu wa kanu yattaqun kọmọ ènìyàn náà mọ̀ wòye sí ọmọ ọmọdé ọláàrùn ó ní kọmọ ènìyàn kọmọ wòye sí tó ọkùnrin náà máa wò pé ó máa sì ṣe rú ara ẹ̀ fún ara ẹ̀ ìgbésẹ̀ dáadáa lòun ṣe ní ayé ni àbábúrú kọmọ ènìyàn mọ̀ wòye sí ó mọ̀ wòye sí káwọn náà mọ̀ sí àwà pólítíkọ́ lọ́wọ́ bá lékè tí ó sì rò wá nínú tàǹsẹ̀ ríṣẹ́ pólítíkọ́ lọ́wọ́ bá lékè bá bí ọgbẹ́ kí ló ti síwájú ọlọ́wọ́ bá lékè sí ó mọ̀ ní òsì ṣe mẹ́ pé ẹni tó bá ṣe ẹ̀sáàmù sí tóun náà bá kọ̀ọ̀kan kódà tó bá fẹ́ẹ̀lì ọgbẹ́ òwe pé àwọn mẹ̀sẹ̀ tó kọ díẹ̀ ẹja fún ní páàsì díẹ̀ pọ̀tẹ̀ni tí ó wá ṣe ìdánwò rárá kọ́ àbẹ́ni tí ó kàn kankan ṣe mẹ́ mẹ́tò sáàbù lára wọn pẹ̀ yóò fẹ́ẹ̀lì ni walillahi al-masalul a'la ọlọ́run bá ló ní kíni o ló ní àwọn àpèjúwe tó ga jù aqulu qawli hadha astaghfirullahu li wa lakum astaghfiruhu innahu huwal ghafurur rahim alhamdulillah hamdan kathiran tayyiban mubarakan fihi وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله ẹ̀yin musi Ọlọ́run Ọba lékè inú kútùbà alákọ̀ọ́kọ́ tá sọ òun náà ní pé kọ́mọ ènìyàn mọ̀ wòye sí tó ń ti síwájú Ọlọ́run Ọba lékè ní ti dáadáa kọ́mọ ènìyàn mọ̀ wòye sí pípẹ́sẹ̀ dáadáa lòun ti sọ́dọ̀ Ọlọ́run Ọba lékè ní àbídàkejì ẹ̀ kọ́hun náà mọ̀ sí sí ara rẹ̀ kó ló di pé kó dé kọ́mọ ènìyàn náà mọ̀ sí sí ara rẹ̀ kó ló di pé kó dé ní ẹlòfà tó jẹ́ pé a ti má tójúwé wá
báwọn sàhábà báwọn ṣe dúró títọ́ Ọlọ́run bá lékè ní ti dúró yẹ́yẹ́ lọ́wọ́ wọn fi jásí tó jásí mi èyàn ní dúró tọ́lọ́run bá lékè kọ́rọ̀ rẹ̀ mọ́ jásí ti dáadáa èyàn ò sì ní mọ́ owó ipé tọ́lọ́run bá lékè báwo kọ́rọ̀ rẹ̀ jásí ti dáadáa ẹ mọ́ mọ̀ já mọ́ áwò ìpé nígbàtàwà ti mọ̀nà àwọn yòókù tẹ́ ti mọ̀nà ń kọ́ ẹjá mọ́ pèpè ẹjá mọ́ ẹsẹ́ pé kíni ẹjá mọ́ báwọn èèyàn sọ̀rọ̀ ẹjá mọ́ wàánú àwọn ènìyàn Ànábì sallallahu alaihi wasallam sọ pé al-mu'min alladhi yukhalitu an-nas wa yusbiru ala adahum al-mu'min ọmọ mùmìnì tó lórí ìgbẹ́nà náà bá nìkì òun ló jẹ́ pé èyí tó jẹ́ pé kíni ìmáhùn púpọ̀ mẹ́rin ènìyàn àwọn èèyàn ìmáhùn papọ̀ mọ́ wọn ìsì mọ́ ṣe sùúrù lérí sùtá tó bá gbé fún sùtá ní pé ọmọ èèyàn lè máa bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ yóò mọ̀ lọ́nà sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn yóò mọ̀ ṣe pé kí àwọn òrí lágbájá ó ti bá mi sọ báyìí wọ́n mọ́ wo bẹ̀ mọ́ wo ipé tọ́lọ́wọ́ bá láàrín fẹ́ ṣe inú dáadáa náà nìyẹn ọlọ́run àrẹ́bìsọ́lá ṣe ó lóore ju mùsùlùmí tó jẹ́ pé kèé ó pọ̀pọ̀ mẹ́rin ènìyàn òun mọ̀ ń dáwà ti ti ẹni kò wá ní ṣe sùúrù lérí sùtá táwọn ènìyàn bá gbé fún Ànábì sì tó yẹ wa ipé mọ̀rọ̀ àlékún mú kẹrọ̀ ẹni tó bá rí kùdìẹ̀kùdìẹ̀ lọ́dọ̀ àwọn ènìyàn fàlìyùgẹ̀ yíbùrú yẹ́rì ọ̀rẹ́ ṣe sí náà ni sọ fún ọ̀rẹ́ ń jalè ní sọ fún ìmútí ni sọ fún fàlìyùgẹ̀ yíbùrú yẹ́rì ọlọ́run bá láàrín Ànábì sallallahu alaihi wasallam pé yí padà pẹ̀lú ọwọ́ rẹ̀ tó bá wá lágbára kó yí padà pẹ̀lú ọwọ́ rẹ̀ tàbí lisani yí padà pẹ̀lú ẹnu ẹ̀ tó bá lágbára láti yí padà pẹ̀lú ẹnu rẹ̀ yí padà pẹ̀lú kílò pẹ̀lú pé wọ́n náà kó ìrà tí ń seun òun ló wá lẹ́jù kó kó ìrà rẹ̀ pẹ̀lú ọkàn rẹ̀ òun ló lẹ́jù ẹ mọ̀ ṣe títí fáwọn èèyàn ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ ẹmọ̀ ipé ìtẹ́sì yóò dáa torí pé kí ni ẹ mọ̀ jẹ́ kó jẹ́ pé àwọn nìkan náà láwà ìjẹ́nà ẹ jẹ́ mọ̀ ronú pé ẹ jẹ́ kí gbogbo wá wà ìjẹ́nà ni ẹ jẹ́ mọ̀ gbìyànjú ká mọ̀ sọ fáwọn èèyàn pé bóò ní kí ló ti síwájú Ọlọ́run bá lékè bóò ní bàdà rẹ̀ bóò ní Qur'an ẹlòmí lẹ́yìn ìgbà tó ti ta Kùránì kẹta kò kà mí mọ́ ládá ní sí ìbẹ̀rù Kùránì òkèrè ọmọdéwọ́sì ló tún lẹ́yìn ẹlòmí lẹ́yìn ọmọdéwọ́ nìkan ẹlòmí ètì ẹ̀wù lẹ́ta rárá Ànábì sì tó yé wa ipé gbogbo ara fi ti ń bẹ̀rù Kùránì ládá mẹ́wàá nù ara fi kẹta ládá mẹ́wàá nù Ànábì tí wá ní ẹjẹ́ sọ fún yíò ó ní alif láàmìm kìí ṣe ládá mẹ́wàá o Ànábì wá ní alif ládá mẹ́wàá láàmù ládá mẹ́wàá mímù ládá mẹ́wàá alif náà ní ìlàsán ládá 30 ní ẹwọ ìtọ́mì ni ó máa fi pẹ̀kẹ́ máa takò àn ẹwọ ládá tó ti rí ó lẹ́dì yẹn fún mùsùlùmí ó yẹ kó mẹ́ pa ipò àn lẹ́ẹ̀kan lóṣù ó mẹ́ pa ipò àn ẹ̀yọ̀kan lẹ́ẹ̀kan lóṣù mùsùlùmí lẹ́jùnú ìyẹn ni ó máa fi wọ́n pé kí ni ó alhamdulillah ní kankan síwájú Ọlọ́run bá lékè ó tún máa bẹ lọ́wọ́ bá láàkóbà torí dẹ́dẹ́ ní o èyàn láàrọ́ náà lọ́wọ́ ọmọ bẹ̀ẹ́ nígbàtà Nábì Ibrahim àti Ismail takọ́kà àbàtà kí lọ́wọ́ o Rabbana taqabbal minna innaka antas samiul alim Ọlọ́run gbà kí ní ìlọ́wọ́ wa ẹ́tùmọ̀ Ọlọ́run bá lékè ní mọ́wọ́ pé ó ti dá ó ti ṣe pé kí ní kan ọtùmọ̀ bẹ̀ẹ́ ni torí pé kí ní o al-hidayah bayna al-hizbayn láàrín Ànábì sallallahu alaihi wasallam sọ ìkọlìm kayfa yasha ọlọ́run máa ń mọ ẹjú bó bá ti wú ní iná ló fàájọ́ ẹgbà Ànábì sallallahu alaihi wasallam àgbà tí wọ́n ṣe ya muqallibal qulub thabbit qalbi ala ta'atik ya musarrifal qulub thabbit qalbi ala dinik gbogbo àwọn kọmáàni gbogbo àwọn ẹ̀fẹ́ ẹjá mójútó ká máa fi ti mílíọ̀ ká máa fi ti síwájú ọlọ́run bá lékè kalimatani khafifatani على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم كلمة من ذلك أو كلمة تحصل كلمة من الله أول وصنا الله أبا الله نفس جلو وصفوا يا نبيها يمين اليوم لا حول ولا قوة إلا بالله كيف لا نبي بيه وقيل الجنة bóòlù àwọn àfikáwò sọ̀rọ̀ wà ní mẹ́sá gbogbo àwọn ilé ilẹ̀ yóò mọ̀ bí ti síwájú Ọlọ́run bá lékè gbogbo ẹ̀ ni yóò mọ̀ bí ti síwájú Ọlọ́run bá lékè abẹ́lọ́run bá lékè gbogbo dáadáa tàà ṣe gbọ́n tẹ̀kọ̀ bá ti wà kọ́lọ́run bá gbà lọ́wọ́ wá o kọ́lọ́run já bá bí tó lérè o tó bá ti ń sọ fún wa pé báyìí lọ́lọ́run bí báyìí Ànábì sallallahu alaihi wasallam sọ ẹ má jẹ́ akọtí kú o
orí ọ̀hún kọ̀rọ̀wó abẹ́lọ́ ọba kọ́lọ̀ ọba gbá lọ́wọ́ wa o Allahumma ij'al a'malana khalisatan liwajhika al-karim Allahumma taqabbal minna al-qalil wal-kathir waghfir lana at-taqsir Allahumma asliq